Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Ilala alawalu alakiru asohiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde aláràgbà yìí dàníyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. torí lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba ewé ń jẹ́ lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi gbàgbọ́ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Ewé. Àwọn tá a fi ṣẹ́ mi náà àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágàn kò lè mọye tán tágàn bó bá dọjà ṣe ti bọ́. Ẹni tí kò mọ ìwúra o bó bá rí wúra aṣọ dànù. Bẹ́ẹ̀ ewé ń jẹ́ lẹ́yìn Ọlọ́run ọba èyí tó fi ṣe wúlò fáwọn ọmọ ènìyàn làwa ń lò ewé. Bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí ní òní. Ojú tí ẹ fi ń wò mí ojú ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di. Èmi ni ọmọ yín àbúrò yín lólùfẹ́ yín Dr. Mutiu Olúlátíbóyè tí ayé mọ̀ sí Ewé ń jẹ́. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kí eléyìí kó fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mẹ́ta àti ṣe àti èyí tí a ti ṣe torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ tó fi ń jẹ́ pé èyí tí a ti ṣe kò tí ì tó èyí tí a ti ṣe èyí tá a ti ṣe ni kò tí ì tó èyí tá a ti ṣe. Ẹ má gbàgbé láti share program wa fún àwọn tí wọ́n bá ń fẹ́ láti darapọ̀ mọ́ wa. Gbogbo wa náà ni a nídìí ìtúsílẹ̀. Kò sí ẹni tó pé tán, àwọn ẹ̀mí tí mo ń sọ̀rọ̀ gan mi kò pé tán. Ibi tí olúkálùkù tó ti ń bá tiẹ̀ yí pọ̀ àmọ́ ó kàn pọ̀ jura wọn lọ ni. Kò sẹ́ni tó pé tán níwájú Ọlọ́run. Tí ẹnìkan bá wá jáde lénìí tó bá ní òun nǹkan kan báyìí lóhun ẹ jẹ́ kó yé pé òun kò tí ì pé tán. Tó fi mú babaláwo tàbí oníṣègùn táwọn náà fi ń béèrè nǹkan lọ́wọ́ ara wọn definitely kò sẹ́ni tó pé tán. Ìgbà mí lẹ́yìn tó yẹ pé nǹkan mi tó yẹ pé mo rántí ìgbà kan tí àbúrò mi tí ìyàwó ẹ̀ fẹ́ bímọ ìyẹn first boy tó bá di pé kíní yìí ó ti fẹ́ lọ́wọ́ nú ó ti fẹ́ ní ọwọ́ nú. Iṣẹ́ tí bàbá máa ń ṣe fún èèyàn tó yẹ pé tó bá ti wà ń rúpò báyìí wọ́n máa ń ṣe wọ́n dẹ̀ gbàgbé gbólóhùn ẹ̀ wọ́n gbàgbé gbólóhùn pátápátá wọn rántí. Ọlọ́run wa ló wá ní kí àbúrò tèmi kó jẹ́ pé wọ́n ti fi gbólóhùn ẹ̀ sí lẹ́nu. Nígbà táwọn agbé kíní ẹ̀ jáde tí wọ́n ń pè àbúrò mi wá ní bàbá gbólóhùn kan tẹ́ ń pè ikọ́ ọmọ nìyẹn ní mi ò rántí mọ̀ ṣé ò mọ́ ni ẹ̀yin náà wò sí Ọlọ́run
Allahu Akbar. Ọlọ́run tóbi. Ọlọ́run bá lọ́ba tó pé tán. Àbúrò tèmi ló wá pe gbólóhùn yìí. Òun ló pè é torí pé àwọn gan ti gbàgbé dáńsákìrì Ọlọ́run. À ń pera wa ní ewé ń jẹ́ egbò ń fọhùn. Ṣé gbogbo ewé ló ń jẹ ni? Gbogbo ewé téèyàn ń jákọ́ ló ń jẹ. Omi àlùjọ̀nú màlẹ́kà tó wà ń díẹ̀ ó ti kú. Astaghfirullah. Omi àlùjọ̀nú àwọn ẹ̀mí tọ́lọ̀ ní kó wà ní ara tiẹ̀ kó máa ṣiṣẹ́ pẹ̀lú bóyá ní kó mú ewé oríjì ni o, ewé ìtìpọ́n ọlá ni o, ewé àjẹ́òbálé ni o. Wọ́n wá combine gbogbo spirit tó wà lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n fi wá jẹ́ kó di ẹyọ̀kan láti fi ṣiṣẹ́ kan fún ẹ. Bóyá combination yẹn nígbà tí wọ́n fi lò ó bóyá kò rí bẹ́ẹ̀ mọ́. Ó wà bẹ́ẹ̀ dáadáa. Àwọn iṣẹ́ kan wà tó yẹ pé kò ṣiṣẹ́ mọ́. Ìyẹn ò sínú ọ̀rọ̀ àwísọ. Àwọn egbògi kan wà tó yẹ pé kò ṣiṣẹ́ mọ́. Wọ́n sọ pé ẹ wo láyé ìgbà kan, ẹ jẹ́ kí n mú example kan wá. A máa ń ṣiṣẹ́ asẹ́ta kan. Àwọn tó ń sábà máa ń ṣiṣẹ́ asẹ́ta yìí, àwọn tó bá nípò ni. Àwọn tó bá ní ipò. Láyé ìgbà náà, wọ́n sọ pé ká so akọ aláǹgbá mọ́lẹ̀. A wá da ọkà bàbà síwájú ẹ̀. Àwọn adìẹ wọn á máa jẹ ọkà bàbà yẹn. Tí wọ́n bá ti jẹ ọkà bàbà yẹn tán, tí wọ́n bá rí nǹkan kan jẹ mọ́, wọ́n fi ìbínú pa aláǹgbá yẹn, wọ́n sàpá. Ọjọ́ wo mo fẹ́ dán wò fẹ́ nìkan. Mo sọ aláǹgbá mọ́lẹ̀, mo da ọkà bàbà síwájú, làwọn adìẹ bá débẹ̀ wọn bá jẹ tán. Kódà aláǹgbá tó ń lọ ráìsì mo ti ẹ̀dá síwájú ráìsì ni. Ẹ̀gbọ́n tá lọ ọkà bàbà tí ò ṣiṣẹ́, a da ráìsì síwájú. Sẹ́ni nígbà tó aláǹgbá kan tó bá ṣe báyìí sí wọn, àwọn adìẹ ó tún fọ́n pẹ̀rẹ̀ eré. Òbí ti lè ayé dé dúró. Àríṣẹ́ náà ṣe ń gbà náà. Ẹ bá kó àgbàdo sínú ògò tó gbé fádìẹ ń sè pé kó mọ́ pé àgbàdo núgò ó ti dà ó mọ́jú fádìẹ. Ṣá má gbé síbi tí ó ti fọ́. Wọ́n ó fi ẹsẹ̀ tarí ẹ̀ dànù tí ó fọ́ tí wọ́n jẹ tinú ẹ̀. Àwọn nǹkan kan ti ń change sí. Àwọn iṣẹ́ kan ti ń change. Láyé ìgbà kan, àdán téèyàn bá pa àdán yóò bọ́ ọmọ inú àdán. Mi ò lérò pé ọmọ tó wà nínú àdán mọ́ báyìí o. Ayé ìgbà kan tí mọ́tò bá gbá ajá tó bá lóyún, wọn ò ní bọ́ ọmọ inú ẹ̀ nísìnyí. Tí mọ́tò bá gbá ajá tán bá làwọn ò gbọ́ ọmọ inú ẹ̀ jáde. Ọmọ tí wọ́n wà nínú ajá. Ọjọ́ tí mo lọ wá gé àwọn tó ń pajá gan-an sọ. Wọ́n ní àwọn tí ń bọ́ ọmọ inú ẹ̀. Tó yẹ pé àwọn kankan ti change. Wọ́n ní báyé bá ṣe ń yí ká máa bá wọn yí. Àwọn kankan ti ń change nínú ayé ń sìn. Tó fi ń jẹ́ pé ọlọ́ọ̀ba nìkan ó ní ọba tó jẹ́ pé èèyàn lè fara tì. Tá bá sọ pé agbójúlóògùn kan, ogun lè dá ẹ o. Nítorí pé à ń bára wa sọ̀rọ̀ ewé àtegbò lórí ètò yìí, ká má máa bára wa sòótọ́ ọ̀rọ̀. Tó bá lọ gbójúlóògùn ju ogun lè dá ẹ o. Àṣà àti ráwọn tán tó jẹ́ pé wọ́n ti ṣe ayẹta, wọ́n ti ṣe rí nígbà ìmọ̀ye. Tán dẹ̀ dán wò tí wọ́n yìnbọn fún wọn tán kú dànù. Tá bá ti rí àṣà rí lórí TV, à ń rí lórí Facebook. Tí wọ́n yìnbọn fẹ́ gún, tí wọ́n yìnbọn fúnra wọn. Tí wọ́n ń kú. Ṣé a sọ pé bóyá wọn lóògùn ni? Àwọn kankan wà tó yẹ kó ti ń change. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ kan wà tá a mọ̀ ṣe nígbà kan. Inú tanísànkọ àkekèé tí wọ́n dàbí àkekèé la máa ń kó ká sí. Ó gbéra kó sínsìn nǹkan kan ò ṣẹlẹ̀. So àwọn kankan wà tó yẹ pé èèyàn gbọ́dọ̀ mọ ní àkíyèsí dáadáa. Èèyàn gbọ́dọ̀ mọ ní àkíyèsí. Kódà kó tó ṣe fún yàn, èèyàn gbọ́dọ̀ ní àkíyèsí pé ṣé nǹkan tí mo fẹ́ ṣe fún yàn yìí o, ṣé nǹkan tó ṣẹ̀ sí recently ni. Ní ṣìṣe láṣẹ Èdùmàrè. Ní ṣìṣe láṣẹ Èdùmàrè. Ẹ wá rí ńgbà míì náà, ẹ má jẹ́ kí n parọ́ fún yín. Ẹ lo nǹkan dúdú ni o, ẹ ṣàdúrà ni o, ẹ ṣe nǹkan kan ni o, ọlọ́ọ̀bá náà lè ń ké sí. Nǹkan kan ò ní agbára láti gbàdúrà ẹ, ọlọ́ọ̀bá náà lọ́ba tó gbàdúrà ẹ. Àmọ́ ńgbà míì tẹ́ṣẹ̀ bá pọ̀ jù, tí nǹkan burúkú bá pọ̀ jù nù nǹkan tá à ń lò, ìmọ́lẹ̀ ọlọ́ọ̀bá ò ní tàn sí yan. Ó ní àfọ́ olórin kan fi sọ pé ó ní ṣàkátú ìláwà kí ìṣù àìfúsí.
farishadani ila terikili maasi wa kibarani li ana ile munuru wa nuru la ila yudali asi. Ìmọ́lẹ̀ Ọlọ́ba kò ní tàn sẹ́lẹ́sẹ̀ láyé. Ìmọ́lẹ̀ Ọlọ́ba tẹ́sẹ̀ bá pọ̀ jù bóyá ṣàdúrà ni ó lóhun kan gan ni ìmọ́lẹ̀ Ọlọ́ba kì í tàn sẹ́lẹ́sẹ̀. Ìwọ tó jẹ́ pé alternative wà fún ẹ láti lo omi yàtọ̀ sí láti lo ọtí. Ẹ̀fọ́ríjì mi. Alternative wà fún ẹ láti lo omi yàtọ̀ sí láti lo ọtí. Àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé dandan ọtí ló gbọ́dọ̀ lò. Àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé tó bá lọ ọtí o lè lo omi. Àmọ́ ọtí ti wá jára bẹ́ẹ̀ lómi débi pé ọtí náà ni o. Ó dẹ̀ wá lo ọtí bí àfáà tó ń mu ọ̀ǹtú ni. Ó ń lo ọ̀ǹtú, ó ń fi ọ̀ǹtú, ó jẹ́ nǹkan tó fi ń bẹ Ọlọ́run. Àmọ́ bó bá lo ọ̀ǹtú tán, a tún gbọ́ pé iṣẹ́ kan wà, odidi áàfù sinapu la fi lò ó wá lò ó. Ọtí máa ń pàmọ́lẹ̀ ọ̀ǹtú lára ni. Ọ̀ǹtú yìí ò lè ṣiṣẹ́ lára ẹ mọ́. O ti fi ọtí, o ti fi pa ìmọ́lẹ̀ ọ̀ǹtú. Kò lè ṣiṣẹ́ o. A ní àfáà kan ti fún mi ní ọ̀ǹtú kan àti lóló kò ṣiṣẹ́. Láì mọ̀ pé nǹkan tí wọ́n gan ń ṣe lábẹ́lẹ̀ gan ó ju nǹkan tí èèyàn lè máa fẹnu sọ lọ. Ṣé wá rí lílo ọtí láti fi ṣe nǹkan ó ní ẹ̀kọ́ nínú? Ẹlòmíì ò lò rárá. Ẹlòmíì kò kí lò rárá. Torí ẹ má jẹ́ kí n parọ́, kò sí bí ẹni tó bá ń fi ọtí lo nǹkan jù sáá lójoojúmọ́ ní gbogbo ìgbà ẹ lè rí ìmọ́lẹ̀ Ọlọ́run lára ẹ o. Wàláhì tàláhì ẹ lè rí ìmọ́lẹ̀ Ọlọ́run lára ẹ. Ìmọ́lẹ̀ Ọlọ́run kankan ẹ lè rí. Ìmọ́lẹ̀ Ọlọ́run a máa tàn síyàn. Kódà ó jẹ́ kèfèrí lórí yàn á rí pé ẹ wojú ẹni bó ṣe tutù. Àlùwàlá nìkan kọ́ ó kọ àwọn nǹkan kan sílẹ̀. Ẹ má máa lérò pé nítorí pé èèyàn ń ṣe ewé àtegbò, èèyàn jẹ́ nìkan tó jẹ́ pé eléwé àtegbò ni ọtí nìran yìí. Ẹlòmíì ò kí lò ó, kò bẹ́ẹ̀ lómi lára mu. Èmi ti ẹ̀ bàjẹ́ kíní kan tí ohun tí ò bá ti dùn èmi ò ta sí. Ó dà ń gbà mí tí èèyàn bá lo nǹkan mẹ́ta bá sọ pé ní nǹkan báyìí ni mo mu sí o, má dé lọ ra mọ́ọ̀tì, mo lè ra 7up. Bí èèyàn bá ti jẹ́ nìkan tó bá ń lo amúrú jù, láti tó ipá sọ̀rọ̀ pé ewé àtegbò bíbẹ̀ káwọn bára àṣò tọrọ. Tó bá jẹ́ nìkan tó bá máa ń ṣàdúrà dáadáa, jìnnà sí láti máa fi nǹkan haram láti máa fi lo oògùn. Jìnnà sí nǹkan tó bá máa lò ní oògùn. Jìnnà sí nǹkan tó bá ti jẹ́ pé haram ló pọ̀ jù ń bẹ̀, jìnnà sí. Torí kò sí bó ṣe fẹ́ máa lo nǹkan haram kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn sí ẹ o. Ìmọ́lẹ̀ Ọlọ́run lè tàn sí ẹ, ẹrù ju wọn tí ó pọ́n sánsánsán, tí ó pọ́n ẹ pé ojú tí ò ní ṣe wò lẹ́ẹ̀kan, ojú àwọn ẹni Ọlọ́run wàá mọ̀ tún wò ní ẹ̀rín wọn gan lásán gan, wàá rí wọn rẹ́rìn gan tó yẹ pé wàá mọ̀ fẹ́ wú ẹ̀ kàn mọ̀ rẹ́rìn fún wọn, máa rẹ́rìn kó máa rí. Ṣé kí bàbá Ṣàngó yọ sí ẹ? Iná lójú iná nímú, iná lẹ́nu ọkọ̀ ìyàwó sìgá, jẹ́ kó yọ sí ẹ lókun ní òkùnkùn. Ẹrú ọkọ̀ bá ayé ó já láì torí kíni. Ó lè ráwọn ẹni Ọlọ́run kẹ́rù báyìí. Ó máa fẹ́ wu àwọn ẹlòmíì láti máa súnmọ́ àwọn ẹni Ọlọ́run. Ó lè torí pé àfáà kan ń ṣe oògùn, ó ń jáwé ó ń jágbò, kó wá mọ́ lérò pé ọtí nìran yìí. Ẹlòmíì wà wọ́n ń ṣe, wọ́n ń jáwé wọ́n ń jágbò, nǹkan tó ń jára mu wọn bá wọn lò ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, tó ń jára mu wọn bá wọn lò ń bẹ̀. Ọlọ́run jẹ́ ká bá wọn ṣe nǹkan tí ò dá láṣẹ ìlú. Nǹkan tí mo mú wá fún wa ní òní, wọ́n pè ní sharp memory, smartness and progress in school, to be clever. Ìyẹn fún ọmọ tó bá dọ̀. Iṣẹ́ eléyìí láti jẹ́ kí ọpọlọ mọ́ jí pépé, smartness àti láti máa progress, láti clever ní school dáadáa. Ó ní bẹ́ẹ̀ tí iṣẹ́ kéwú yín hàn ni. Ó ní
picture ẹlẹ́ni tó ń display lójú screen yìí bí a ṣe máa ń lo basmala yẹn bismillah 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 bismillah ta fẹ́ hàn 18 ni àmọ́ ṣé tá bá ti kọ bismillahir rahmanir rahim ó wá ní 19 ní gbogbo ẹ̀ ó ní nǹkan tá fi kọ́fà gbogbo ẹ̀ ó máa display lójú screen yìí máa yà ẹ̀ lè rí ó funfun báyìí lójú torí ìwé ti pẹ́ lọ́wọ́ mi mo ti lò ti funfun nǹkan wà lójú ẹ̀ ẹ̀ lè má rí dáadáa ni nǹkan wà lójú ẹ̀ máa yà á tí gbogbo wa máa rí ara ẹ̀ náà ni àwọn eléyìí ó yẹ kẹ́rin léyìí dáadáa ọwọ́ ìyà ò tí ì bẹ léyìí tiẹ̀ eléyìí tiẹ̀ mo ti lò dáadáa mo ti ṣe fún àwọn èèyàn bẹ́ẹ̀ sì máa ṣe máa ṣàlàyé fún yín tá bá ti wà hàn bẹ́ẹ̀ àgbàlagbà náà lè lò ó tí àgbàlagbà bá ní dull memory tí brain tó ti ń dull bóyá ó fẹ́ tún ṣe àwọn nǹkan kan láti lò a lè lò fún wọn. Wọ́n ní to attain a sharp memory and never forget quickly improve láti improve bóyá ní school ni o or any studies tí yẹn bá ti ń ṣe tá bá ti hàn kíní yìí ẹ jẹ́ ká fọ̀ tá bá ti fọ̀ ẹ jẹ́ ká fọ̀ sínú ike kan bóyá bíi 2.5 litre ẹ jẹ́ ká fi iyọ̀ díẹ̀ sí ṣúgà díẹ̀ àti oyin díẹ̀ ẹ jẹ́ ká fi sí iyọ̀ díẹ̀ ṣúgà díẹ̀ àti oyin díẹ̀ ẹ jẹ́ ká gbé sínú fridge ní àràárọ̀ tá bá ti jí láì ti sọ̀rọ̀ sí yẹn ẹ jẹ́ ká bu bíi half cup ká mú lálálẹ́ tá bá ti fẹ́ sùn ẹ jẹ́ ká bu bíi half cup ká mú pẹ̀lú àṣẹ Ọlọ́run ká tó lò tán tá bá rí pé ó ti fẹ́ tán tá a tètè mú tó ti fẹ́ tán ẹ jẹ́ ká bomi sí ká lò at least ẹ ká lò fún bí oṣù kan láṣẹ Èdùmàrè a máa rí ìyàtọ̀ nínú studies wa ẹ wò ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ èmi náà lọ́mọ yín àbúrò yín lọ́fẹ̀ẹ́ tó tí ó láti wí tí ayé mọ̀ sí mi jẹ́ tó bá dìgbà mi àtọ̀ mọ́ ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí eléyìí wá ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kílẹ̀ kó fún wa ní àǹfààní lórí àwọn kọ́mítà àti ṣàtẹ̀yìntà àti ṣe tọ̀ ó dàbọ̀ náà.